Kabango Ṣàgámù olè ń wò yìí the whole world olè ń wò yìí from Ìkòròdú to Ṣàgámù ẹ máa lo 3 hours tí ò during 15 minutes double transport kan tó pa wá ní títọ̀ sọ nílé yìí tí ó yẹ kí ìlú ní báyìí ibi tó kún fún wàrà ìka ìmájì sìmẹ́ǹtì tá à ń lò la fi ń kọ́lé káàkiri gbogbo Nàìjíríà tí Dangote ti ra gbólú Ṣàgámù pa ojú ọ̀nà ṣe àlejò àti ti yọ̀nà sínú igbó. Àwọn ọ̀nà ṣe ń pọn gidi ìgbà tó dá padà sọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì. Ó wá dojúrú dẹ́sẹ̀ rú gbogbo ẹ̀kọ́ bí máṣíìnì télọ̀ Bọ́lá Àyìndé. Àwa wá ń kéde ìjọba ọmọ ń Bọ́lá ọ̀. Ẹ wòlú. Ẹ dáṣẹ́ padà fóní. Ẹ jẹ́ káwọn ẹjẹ́ǹtì náà máa kẹ́rò lọ sílùú Mọ́kà. Ìgbà yẹn lálẹ́ ṣẹṣẹ wàhálà ṣe pé o. Gbogbo ẹni báyé Mọ́kà Àyìndé ọmọ Bọ́lá o, especially 95. Àti fi lérò díẹ̀ bá inú bólà ń gbà. Ẹja mi nírọ̀ o. Kò sí nínú kúrẹ́ẹ̀nì Àyìndé ọmọ Bọ́lá o. Wípé tá a bá lọ sí Mọ́kà dandan ní ká lóṣù kan péré. Ọ̀sẹ̀ mẹ́fà torí bá fẹ́rẹ̀ ájì. Please love and like, share and love and like, please. Àwọn kan sọ sí pépà. And see what is going on in our country. Gbogbo ẹ̀ka lọ́wọ́ So-called location 419. Ó pàjù Àyìndé kò gbọ́dọ̀ jẹ́ 2022 sí wọ́n gbé gàrí ike ọ̀dà. Àgbálẹ̀ tí gàrí ti ike ọ̀dà ti di 1000 plus sí. Tọ́ba ti mẹ́yọ̀ kó wá fún ìyá wa àtàwọn àti wa wọ́n á dà wọ́n sínú wọn wọ́n ti da fúnṣọ alẹ́ wọn lórí lọ́lọ́ọ̀dẹ̀ nígbà fún Ọlọ́run ní jẹ́ kó rí bẹ́ẹ̀. Ilé ayé láti sọ ìjọba ọ̀run. Highway la wà yìí o ilé òṣèlú village o highway. We are going to Ṣàgámù. Ṣàgámù là ń lọ báyìí. Ìgbà mi tírélà máa ṣe gbogbo mọ́tò sí o. Àti ìgbà tí Awólọ́wọ̀ ti la ọ̀nà ní 60s to 70s population ti pọ̀ tó gbogbo inú igbó ní igbó kìjìkìjì wọ́n máa ń pè ní gbòòrò ń gbà yẹn. Ọmọ èèyàn ṣàràbà tán lẹ́yìn Àràbà kó wá lóṣù kan ní ìlú Mọ́kà. Àgàgà ní ìyá bọ́ọ̀tù lórí sìmẹ́ǹtì tútù lórí pé afẹ́rẹ́ àjì Ọlọ́run bá kò sọ́bà wọn. Ẹlọ́nù wò kẹ́ńtọ́. Láti gbà yẹn di sí nothing has been done to the road. Major road bá rí báyìí báwa nínú community ti bẹ̀rẹ̀ inú street inú àdúgbò báwa ló ti bẹ̀rẹ̀. Báwa ló ti bẹ̀rẹ̀. Àtàyìndé bọ́ ọlọ́run àmọ́ ta ní fọwọ́ ṣe. Isi akamoga jiyo, ati kamaru danjuma. Mutairu amada mola, yetunde kudira buke kawa, bebu Saudi. Waso
when we don't have road to go to medical center. Báwo náà ṣe fẹ́ tún medical center ṣe? Our doctor was strike for the past 3 to 4 months, if not more than that. I don't know if I'm correct. Everything was just bastardized. NNPC don't supply gbogbo Lagos State, gbogbo Nigeria tó bá lọ refine òkúté wọn la fẹ́ dì. Màá rí iwájú NNPC bó ṣe rí. So when we are talking or when we are agitating, when we are shouting, we need progress. We need another intervention fún ìlú Nigeria, fún location 9, fún àwọn Yorùbá people. We need new dimension of environment. Because the situation kan wà tábà wà ń bẹ̀ for the past 60 years tí òfin bọ̀ ẹ̀wọ̀n, what the next thing? Ọ̀rọ̀ dàbí ẹni tó lé ọkọ tó wà ní ọkọ. Ó wà ní ọkọ for 10, 15 years, 20 years old. Bọ́pọ̀ yẹn gan sọ fún ìyàwó ẹ̀ pé kó máa lọ, ìyàwó máa ń dúró gbà. Ó yẹ kí n fi lélẹ̀ náà. Kí láǹfààní ìjì tó kọjá lórí àpáta tí ò ní pa? Ilé ìlà ń sọ, wọ́n ní ká mórí wa, ká mọ́rùn wa. NNPC lẹ́wà, ọ̀nà NNPC wájú NNPC. Àbí higher resources Yorùbá land in location 9 is NNPC. Well, gbogbo epo tá à ń lọ all over Nigeria, àwọn ṣáà náà supply. Our shall and supply. Thank you. I've done that, boss. We give them one quick pull-us abroad, one lọ refine every time I just in. But just up papa if you don't go, níbi ni tank abẹ́rẹ́ tí mama travel, and lọ Kano, and lọ Maiduguri, and lọ Kafansha, and lọ Gba, and Lao, ibi tó máa tẹ̀tẹ̀rẹ̀ àwọn tank àlọ́ bó ń ṣe pọ̀ lọ. Bẹ́ẹ̀ ni wọ́n á náà gbà lọ. I don't have much time, but I'll stop and do that. I'm on my way to somewhere very important. Just because of the situation of the country, let's not clarify 1 or 2 things. Whatever Bushiri, Tebango NNPC, Depot ní Ṣàgámù don't supply the whole 36 states. Ibi náà ti ń jẹ́ pé ẹ wo ọ̀nà ẹ wo ibi tán wà, ẹ wo ọ̀nà ọ̀bẹ, ẹ wo. So tẹ́ bá ra àwọn tó ń sọ̀rọ̀, they are not stupid, neither they are mad. They know what I say. Ó kàn jẹ́ pé ìlú location náà wọ́n ti character àwọn bọ́dẹ̀ ṣe ń treat wa, ó ṣòkò wọ́n ti brainwash gbogbo wa. So táwọn ẹlòmíì bá ń sọ̀rọ̀ gan-an, wọ́n máa wọ pé kílẹ̀ ni yìí ń sọ, ṣọ́rọ̀ ló fẹ́ ṣá. Mi ò dẹ̀ lè blame wọn because bàtẹ́ deny èèyàn ní education, tẹ́ deny èèyàn lóúnjẹ, tẹ́ deny èèyàn ní omi, tẹ́ deny ní ọ̀nà, tẹ́ deny ní medical. Ọmọ tó tún bínú ẹ̀ tí ń lè kiri bẹ́ẹ̀ pa lọ́sàn ẹ̀ pa lọ́sàn ẹ̀ pa lálẹ́. In the name of bí wọ́n ṣe yahoo wọ́n ṣe gbá. Ọmọ àṣetán school kò síṣẹ́. Gbogbo nǹkan ẹ̀ là ń sọ. As it is now, nobody care again. I believe one will die once, not twice. Which is we all believe. And until by that, it is put on the way to send to the power. I'm telling you nothing but the truth. The truth has to be told. You have to come out and say the truth. Yes, I'm going to decree for our buy. Government, I want to government decree for. But no matter how it is, I think we to lead you well. If I'm correct, Agbasha Bubu, Boshin, we survive it. But it will be the last suffer till Omo Yorùbá suffer and they are here. Ilé ló máa jẹ́ the last, which I believe. Yes, bro, na Ṣàgámù NNPC. Na him. See the road. See front of NNPC. Billions don't kó jẹ. Don't fi park private jet left and right. Lọ sí wedding president tí ó corrupt.
president intenico corrupt tí hundreds of private jets wá park homebound wedding NNPC tó dé bá. I don't know what they call corruption. Wọ́n dárúkọ ní what did you say ní Fatima wọlé 2001 ó ní òun ṣiṣẹ́ ní Minister of Petroleum under Buhari under Abacha òun ò mọ̀ nǹkan tó ń pè ní subsidy. I have not heard about subsidy but he's not paying the highest subsidy now. He said it live and direct. Ó ní pẹ̀lú gbogbo resources tí Nàìjíríà ní òun ò rí reason why tí Nàìjíríà máa fi máa yáwó pé corruption is the highest borrower in the history of location 9. You can see, as you can see, see road. I want a double transit just to get to their destination. Yes, listen, you are right. So when we say we are fed up, this road, Chief Obafemi Awolowo ló la ọ̀nà yìí, kò sọ́nà bí rárá, igbó ni. Under 2 years tó fi jẹ Prime Minister ló achieve gbogbo kìíní under 2 years. So that will tell you pé no matter how hard it is tí Yorùbá nation bá dé, I'm telling you nothing but the truth. Under 5 years to 15 years America go máa lé wa gbà because the way they are going to run it, they will run it in the situation whereby you and I will be happy. Road. Yes, we should love and light. God is on us. Because we have to let ourselves know the reason why people are shouting, people are clamoring left and right. How can irú ìlú òní báyìí tí àwọn leader each person máa mara pride wọn ò ní lọ́nà mọ́ ọ̀nà yìí because wọ́n rí pé ó ti worst. Wọn ò ní bẹ̀ mọ́ private jet náà tún lò. Yes, if you know we should wake up, stand up and voice out. Don't be afraid.
So big investment. I don't know ni o. Money investment tó ń gbà yẹn. Do you know the gbogbo investment tó wà ń bí investor tó wà ń bí? Gbogbo àwọn tó nínú àwọn senator wa náà ni o. Àwọn House of Assembly wa náà ni o. But the funniest part of it is that iṣẹ́ tó fi ń treat àwọn Nigerians in there is worse to the extent that investment company wan be. Our private school, Thomas Valla College, this is one of their private school hideout. Our lower level, ìtàn wà ní. But this time around, ó ti bù wọ́n lọ́wọ́, ó dẹ̀ ti bù wọ́n lọ́wọ́. Gbogbo apápátá la máa gba òmìnira, kò sí mọ́ ṣe fẹ́ ṣe. Òyìnbó ló máa wọ̀ ọ̀nà for the past 60 years tí wọ́n ti ní expand tí wọ́n ti ní wá solutions. Adela Wani, you say we are living in a country, we have a nation. Sọ̀rọ̀